Hello, my people. Ẹyinjú is on board. A ti wà lórí ètò. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pè gbogbo àwọn èèyàn wa kí wọ́n wá bá wa pàdé lórí ètò lénìí. Ẹ jọ̀ọ́ ṣé kíní yìí kọjú dáadáa o ẹ̀yin èèyàn mi. Mistake tó ṣẹlẹ̀ ní last week àti fẹ́ kó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí. Hello. Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi dáadáa o. Hello. Ẹ ṣé jàre ẹ̀gbọ́n mi má pàdé. Ẹ jọ̀ọ́ ṣé fídíò yìí ṣé kò dorí kodò? Ẹ jọ̀ọ́ jẹ́ kí n mọ̀ tí fídíò yìí bá dorí kodò. Orí ọ̀rọ̀ lètò láwà yìí. Ẹ̀yin tèmi ní tilé toko Ẹyinjú náà ni o. Ẹ ṣé o, ẹ ṣé ẹ̀gbọ́n mi. Ẹ jẹ́ ká ṣe bí ìṣẹ́jú mélòó kan kí gbogbo àwọn èèyàn wa fi wọlé, àwọn olólùfẹ́ Ẹyinjú. Àyà àyà àyà, àyà àyà àyà, àyà àyà àyà. Àyà 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 àyà. Thank you so much, Adeleke. Èmi náà ń gbádùn yín o. A fìbà f'Olódùmarè, ọba tó tún jẹ́ kí ọ̀sẹ̀ yìí kó ṣojú wa. Ọba tí ò jẹ́ ká gbọ́mọ gbè, ọba tí ò jẹ́ kójú kó tì wá. Ẹyinjú náà leléyìí, ọmọ yín ni. Mo tún ti wá lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ ṣe ti mọ̀ pé àti la máa fún yín láwọn ẹ̀díṣọ̀ kéékèèké lórí Facebook, Instagram àtàwọn networking yòókù káàkiri. Ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ẹyinjú ní tilé toko tẹ́ ń wò wá, tẹ́ ń bá mi share program wa, tẹ́ ẹ̀ dẹ̀ ń lọ sórí Gidi TV láti lọ wo Ẹyinjú. Ẹ ṣé mo dúpẹ́. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí yín kò sì ní di. Kí ni mo mú wá lọ́sẹ̀ yìí? Kò ń ṣe ohun tó pọ̀ rárá. Ó wà fún gbogbo onílára àgbáyé pátá. Èmi ò mọ nǹkan tí mi rò pé bóyá gbogbo wa la mọ̀ nǹkan tó ń pè ní ìlara. Torí ohun tó jẹ́ ìlara nínú Bíbélì ó mú ìfàsẹ́yìn wá ni. Bóyá o rọ́mọlàkejì rẹ tó ń ṣe ohun tó dára, inú rí ò dùn sí. Kò sí gbogbo àdúrà tó bá ń gbà bí ìgbà téèyàn ń ṣe ìdènà àdúrà rẹ̀ ni. Bóyá o ti ẹ̀rẹ́ ni tọ́lọ́run fẹ́ gbé sókè nípasẹ̀ rẹ tàbí lẹ́gbẹ̀ẹ́ rẹ tó sọ fún wọn pé kán má ṣe é. Ìlara ni. Nípasẹ̀ ìdí èyí ó ń dá ohun tó dára dúró nínú ọ̀rọ̀ ayé rẹ. Ìjẹ́ o ti ẹ̀ mọ̀ wípé ìlara ò kì í ṣe ohun tó ń jẹ́ kẹ́dà lọ síwájú rárá. Kí ni àwọn ohun tí ìlara lè fà sínú ayé ẹ̀dá? Ó ń fa ohun tó ti dára tẹ́lẹ̀ nínú ayé ẹ̀dá ní tó lè bàjẹ́ láìtó ọjọ́. Ìlara lè fa nǹkan tó ti jẹ́ wípé o ti ń bi Ọlọ́run fún tó yẹ kó ti ṣe fún ẹ lójú ọjọ́ tó wá ń dá padà sẹ́yìn.
nítorí ọkàn wa ni Ọlọ́run ń wò ní gbogbo ìgbà gẹ́gẹ́ bá ṣe ti máa ń sọ. Kí ni àwọn nǹkan tí ìlara ń fà fún wa? Ó mà pọ̀ lóríṣiríṣi ọ̀nà. Gẹ́gẹ́ bí mo ṣe ti máa ń sọ fún yín, onílara ẹ̀dá kò sí bó ṣe fẹ́ ṣe o, kò sọ́nà tó fẹ́ gbé gbà tó ò bá ní ìmọ́ni Ọlọ́run, kó nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ti sọ wípé ká nífẹ̀ẹ́ ara wa, ká nífẹ̀ẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa. Wò ó, gbogbo ọ̀nà tó bá ń gbà láì ní ìfẹ́ asán ni, òfo lórí asán ni. Kí lẹ́yinjú ní gẹ́gẹ́ bí mo ṣe ti sọ fún yín, tàbá kúrò lórí ọ̀rọ̀ onílara dé, mo láwọn nǹkan pẹ́pẹ́pẹ́ fún yín lọ́jọ́ tòní tó sì jẹ́ wípé kò sí ni inú wa máa dùn gbogbo wa ní tilé toko. Ẹyinjú ni tí n bá ṣe ń sọ̀rọ̀ díẹ̀ lénìí tó ráyè díẹ̀ wà fún wa, a máa gbọ́ music, bẹ́ẹ̀ la dẹ̀ tún máa padà wá sórí ọ̀rọ̀. Kí n tó gbàgbé léyìí, lọ́sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé a mọ̀rọ̀ ọmọ ọdún 7 tí wọ́n dáná sun ní Nàìjíríà yìí, a mú wá sórí ètò fún yín. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a ṣètò ìtàn, oríṣiríṣi call la gbà láti Nàìjíríà, oríṣiríṣi messages la gbà láti Nàìjíríà nígbà tí a sọ pé kí wọ́n ṣe ìwádìí lọ dáradára léyìí tó jẹ́ òtítọ́, torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló pè wá, wọ́n jẹ́ kó yé wa pé kò tún rí bẹ́ẹ̀, báyìí ló ṣe rí. Ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí, kọ́mọ náà má tiẹ̀ jọmọ ọdún 7 kó jù bẹ́ẹ̀ lọ. Ẹni tá a dá nínú obìnrin ni, ènìyàn ẹlẹ́ran ara ni, kò yẹ kí irú tó ṣẹlẹ̀ náà kó ṣẹlẹ̀. Ṣùgbọ́n èmi fẹ́ jẹ́ kó yé wa ní tilé toko gẹ́gẹ́ bá a ṣe ti sọ nígbà tí wọ́n ṣe ìwádìí lọ sí àdúgbò tí nǹkan ti ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n jẹ́ kó yé wa pé wọ́n ní baálẹ̀ ń bẹ̀, wọ́n ní baálé ń bẹ̀, wọ́n ní gbogbo àwọn àgbààgbà tó tiẹ̀ ń ṣe alámòójútó àdúgbò náà, léyìí tó dẹ̀ jẹ́ wípé ẹnìkankan ò tiẹ̀ dá sọ́rọ̀ yìí mọ́ lẹ́yìn ìgbà tí nǹkan yìí ti ṣẹlẹ̀. Tó bá jẹ́ èmi nìwọ ni, tó bá jẹ́ èmi ni ẹ̀yin, ẹ̀gbọ́n, bàbá, ìyá àti àbúrò ní tilé toko, ó yẹ ká jókòó ká wò wípé ilẹ̀ Nàìjíríà yìí, níbo ni àwọn àgbà wa wà? Níbo ni àwọn àgbà Nàìjíríà wa, níbo ni wọ́n wà? Ìjà tiẹ̀ lágbà lórílẹ̀-èdè ayé Nàìjíríà mọ́, torí àwọn àgbàlagbà kan máa ń pa òwe nílẹ̀ Yorùbá, wọ́n ní àgbà kò kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Ìjórí ọmọ tuntun ò ti wá máa wọ́ báyìí nílẹ̀ Nàìjíríà. Ibẹ̀ lóríṣiríṣi bá ti ń ṣẹlẹ̀ lójú àwọn àgbààgbà tí ò tiẹ̀ wá sí ìdájọ́ mọ́, tí ò sí nǹkan kan tí wọ́n kàn lè ṣe. Torí a gbọ́ nípa ìwádìí báwọn èèyàn ṣe ń pè wá láti Nàìjíríà tó dẹ̀ fi mẹ́sẹ̀jì sílẹ̀ wípé lẹ́yìn ìgbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ sí fámìlì yìí kò sí nǹkan tí wọ́n ṣe sí i, léyìí tó jẹ́ ìbànújẹ́ ọkàn. Gẹ́gẹ́ bá ṣe ti sọ lọ́sẹ̀ tó kọjá, Ọlọ́run ló ní ìdájọ́ lọ́wọ́. Èmi ò ní gbà wá lásìkò lọ títí, torí lọ́sẹ̀ yìí àwọn ìjọ Adonai tá a mọ̀ ní Manchester ń bíbá ti Kérúbù Sẹ́ráfù, Jehovah Adonai International Ministry, wọ́n pè yín ní tilé toko pé kẹjọ kẹ bá wọn pàdé fún Kérúbù Select Kérúbù Prophetic Revival Festival of Praise Night tí wọ́n fẹ́ ṣe ní on the 2nd of December, Friday ló bọ́ sí. Ẹ jọ̀wọ́ gbogbo àwọn ènìyàn wa ní gbogbo àgbègbè Manchester, ní London, káàkiri orílẹ̀-èdè England, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé níbẹ̀. Àdúrà ló ń gbà, agbára kọ́. Ọlọ́run á gbàdúrà gbogbo wa gẹ́gẹ́ bá ṣe ti mọ̀, àti sẹ̀lẹ̀ àti kérúbù àti wọ́n tó ń lọ sí Pentecostal, anything tó bá ti jẹ́ pé Ọlọ́run lẹ̀ ń pè, ìkan náà ni gbogbo wa. Ẹ jẹ́ ká pàdé, ká bá wọn péjọ láti gbé Olúwa ga náà ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀, fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ àdírẹ́sì ibi tán wà ní Manchester, wọ́n wà ní number 5 Dayhouse Vicar Mile Printing, Manchester. Postcode wọn is M40 8EF. Ẹ dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pẹ̀lú 075 35 94 2083. Ẹ jọ̀wọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní tilé toko, ẹ̀yin olólùfẹ́ ètò yìí, mo kí yín lọ́pọ̀lọpọ̀ fún bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ yín jú.
bí mo ṣe ti sọ fún yín, ọmọ ò ní kú mọ́ yín lójú lórúkọ Jésù. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, tẹ̀ ń tẹ̀lé mi, tẹ̀ sì ń fọ́lò mi ní Gidi TV internet television, ẹ̀yin náà ò ní dààmú, Ọlọ́run ò dẹ̀ ní ṣe yín lẹ́yìn nìkan ṣoṣo. Ṣùgbọ́n ohun tó jẹ́ pàtàkì ètò ìgangan lọ́sẹ̀ yìí lórí ọ̀rọ̀ onílara ni. Bóyá lẹ ti ẹ̀ mọ̀ pé ńgbà tí Gidi TV gba Ẹyinjú sí iléeṣẹ́ wọn pé kó wá bá wọn ṣiṣẹ́, oríṣiríṣi ìpè ni wọ́n gbà pẹ̀lú àwọn nọ́mbà tí ò tiẹ̀ ní, àwọn tí wọ́n fi pè wọ́n tí ò tiẹ̀ ní nọ́mbà, gẹ́gẹ́ bó ṣe ti yé gbogbo wa pé private number náà fi máa pè. Ara wọn tó sọ̀rọ̀ pé ẹ jọ̀ọ́ ṣẹ́yinjú lẹ fẹ́ gbà sílé iṣẹ́ yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé tẹ́ ẹ bá máa gba ẹyinjú abalẹ̀ iṣẹ́ yín jẹ́ ni. Ṣùgbọ́n ohun tó bá ti dúró, tí Ọlọ́run bá ti mú dúró, ẹ̀dá kan ò lè bàjẹ́. Torí ìdí èyí, gbogbo àwọn tí wọ́n pè yín mọ́ wọn ra wọn, jọ̀ọ́ bí mi tó bá wà lára àwọn tó pè tó fẹ́ bá tọmọlàkejì jẹ́ pé kó má lọ síwájú, kí ni èrè rẹ̀? Ìlara ni wọ́n ń pe léyìí. Kò dẹ̀ sí bó ṣe fẹ́ ṣèlara tó fẹ́ lọ síwájú, tó bá gbàdúrà tàdúrà rí ò bá gbà, gẹ́gẹ́ bí mo ṣe ti máa ń sọ fún yín ní gbogbo ìgbà. Ó dára kó yẹṣẹ́ ọwọ́ rẹ wò. Ẹyinjú tó ní kí wọ́n má gbà síbi iṣẹ́, inú yàrá ló wà, ó ṣe nǹkan kan, ó jáde síta, ó wá bọ́rọ̀ ayé rẹ̀ ṣe máa jẹ́ lọ, ó kàn ṣá wà níbẹ̀ ṣá. Ó ṣetán láti báyé ọlọ́rọ̀ ayé aláyé jẹ́, ó ṣetán láti mú fóònù kó sọ̀rọ̀ látàárọ̀ títí dalẹ́. Wá bí mi bọ́lọ̀ ń ṣe fẹ́ gbàdúrà rẹ̀ wò. Ẹyinjú ń lọ níwájú lójoojúmọ́ ni o. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ gbogbo àwọn olólùfẹ́ Ẹyinjú wọn kì í ṣèrò ẹ̀yìn rárá. Wò, èmi á fún ẹ ní advice kékeré. Gbogbo bó bá ṣe ń jí ní gbogbo ìgbà tó bá gbọ́ pé lágbájá ń ṣe dáadáa, ìbá dára kó jẹ́ kínú rẹ dùn sí. Torí tínú rẹ ò bá dùn sí, inú rẹ gangan lọ́lọ́run á wò láti fi dá wọn lóhùn gbogbo ohun tó bá ń béèrè fún nínú ayé. Wò, ẹ jẹ́ ká máa gbọ́ music yìí lọ, torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé Ẹyinjú máa ń enjoy ara ẹ̀ ní gbogbo ìgbà ni. Kò sí ìbànújẹ́ rárá nínú ayé tiwa. Ẹ̀yin olólùfẹ́ mi, mo dúpẹ́. Ṣògo Tádé Tèmítọ́pẹ́ Àtọ́pẹ́ àbúrò mi, ó ṣé mo dúpẹ́. Ọlọ́run á wà pẹ̀lú ẹ, ò bá mi kọ́ ọmọ mi. Mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi, sísítà mi Àbọ̀lí, ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tèmi ní tilé toko, mo kí yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé mo ti sọ, Ẹyinjú ó ń ṣe tiẹ̀ pẹ̀lú ayọ̀ ni. Àwọn ò bẹ́ nìkankan jà, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìtùnú la mú wá fún yín. Ó dàbọ̀ lọ́sẹ̀ yìí, ẹ kàn máa bá mi gbọ́ orin yìí náà. Mo ń padà bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Ojú yín ò ní fọ́, etí yín ò ní di. Àlàáfíà tí mo fi yín sí lọ́sẹ̀ yìí, òun náà ni mo tún máa bá yín. Mo rí ẹ o pàdí mi Larry Akínọlá, ẹ ṣé, ẹ káàbọ̀. Ẹ ṣé mo dúpẹ́ sísítà mi. Àwọn ọmọ yín ò ní kú lórúkọ Jésù. Ẹni wájú ni ẹ ní dèrò ẹ̀yìn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ẹyinjú pátápátá, ọkàn yín á balẹ̀ ní tilé toko. Ìwọ tó bá ń pera rẹ ní haters, gẹ́gẹ́ bí màámi ṣe máa ń sọ, ẹ rò ó dáadáa. Haters ò níbi tó fẹ́ lọ ju wípé kó parẹ́ ẹ̀ lọ o. Ìwọ tó bá jẹ́ haters tó fẹ́ tínú ẹ ò dùn sórí ọmọlàkejì, wàá kàn rí pé gbogbo bó ṣe ń ṣe kò lọ síwájú ni. Ó bẹ́tà kó wọnú ara ẹ wò. Aláṣàbí ti sọ nígbà yẹn, ó jẹ́ kó yé wa pé tó o bá wò ó, tọkùn ẹ bá dùn sí tẹ́nìkan bá ń ṣe, inú ìwọ náà máa lọ síwájú. Èmi náà sọ fún ẹ báyìí, Ẹyinjú Olódùmarè ń jẹ́ kó yé yín pé ẹ jẹ́ kí inú yín dùn. Ẹ má bànújẹ́ lórí ọ̀rọ̀ ènìyàn kan tàbí ìkejì. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ ká máa gbádùn Lára George lọ. Mo tún máa rí yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.